Mo dúpẹ́ mo tí n bá ní kí n wò yóò ti lé ní ọdún bíi 17 tí mo ti mọ láǹfààní torí tá a bá wá tẹ fá jókòó ní lẹ́lẹ́rìí bíi báyìí ẹ mọ̀ kí fá ṣùgbọ́n láti ìgbà ẹ dòní bẹ́ẹ̀ ṣe wà láti ìgbà náà lè ṣe tún wá dòní bàbá ṣe lè sọ àṣírí ẹwà yín fún wa. Kò láṣìírí kankan àánú Ọlọ́run ni àánú Ọlọ́run nínú odù kan báyìí ó ní àfikànjú jayé ọ̀kadún láyé. Àfikànjú jayé ọ̀kadún láyé. Ajẹ́ wàràwàrà. Ajẹ́ wàràwàrà. Èyí tí í ṣe ológun wọn èé dọ̀la. Èyí tí í ṣe ológun wọn èé dọ̀la. Adúá fún jẹ́ẹ́jẹ́. Adúá fún jẹ́ẹ́jẹ́. Tí lọ lè tọrọ ògùn ogbó lọ́wọ́ Olódùmarè. Tí lọ rè tọrọ ògùn ogbó lọ́wọ́ Olódùmarè. Ó ní ká jayé jẹ́jẹ́ nílò ògùn ogbó ogbó ológun ká hùwà pẹ̀lẹ́ lóògùn atọ́ atọ́ ológun. Ká jayé jẹ́jẹ́ lóògùn ogbó ogbó ológun ká hùwà pẹ̀lẹ́ lóògùn atọ́ atọ́ ológun. Ẹ wo ẹ̀yin olólùfẹ́ mi ní Olóòótọ́ TV ní òní mo ti ju ìwọ̀ mi mo ti jù sódò ẹja ńlá ló dẹ̀ gbé báwo lè jà yẹn ṣe tó ẹ wo bíbà ẹ tẹ̀lé mi ká lọ ẹ má fast fídíò yìí o ẹ má fa balẹ̀ wo ẹ tẹ̀lé mi ká lọ. Mo kí yín gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa ní ìkànnì wa Olóòótọ́ TV ní òní ẹ wo àjọ dá kẹ̀kẹ́ lókè àjọ gbádùn ara wa mo wà nínú ilé bàbá wa ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá tí mo bá pe bàbá ní ọ̀jọ̀gbọ́n bíi pé mo sì gé kúrò wọn ni ọ̀jọ̀gbọ́n tó bí ọ̀jọ̀gbọ́n bàbá ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ wo lónìí mo fẹ́ ṣe ìfọ̀rọ̀jomitoro pẹ̀lú bàbá àgbàlagbà olóṣèlú ni bàbá àgbàlagbà babaláwo ni bàbá bàbá tún wá jẹ́ ọ̀mọ̀wé so báwo ni bàbá ṣe lè kó nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí papọ̀ tí kankan ò dẹ̀ dí kankan lọ́wọ́ tí kankan ò pa kankan lára wọ́n ní ẹnu ọlọ́fà láti máa ń gbọ́ mọ́tá ẹnu oníkanlẹ̀ ti gbọ́ pọ̀n ẹ jẹ́ ká jọ wọnú ilé lọ bá bàbá ká jọ mọ bó ṣe ń lọ ẹ bá ti wá ń wo program wa ẹ máa like ẹ máa comment kẹ̀dẹ̀ máa subscribe ẹ jẹ́ ká wọnú ilé lọ bá bàbá. Àgbàlá mo bòde oṣù bí ajá òṣùpá ṣe máa ń forí balẹ̀ fọlọ́run ọba ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa ní channel wa Olóòótọ́ TV lórí YouTube táwa ń bí báyìí ẹ wo lónìí mo ti jùwọ́ mi sódò ó dẹ̀ gbé ẹja ńlá tí n bá sọ fún yín pé ẹja ńlá gan ni ẹ wò bíi pé mo tún ṣe ìgékúrú bàbá mi ni ẹ wò mo ti dẹgbó mo pa erin mo dẹ ọ̀dàn mo pa ẹfọ̀n mo ti gbọ́dọ̀gbọ́dọ̀ mo pa olú ẹja mo he òṣùmàrè tó ń tì kó lórí ní òní ẹ sáfà balẹ̀ kẹ́ mọ gbọ́rọ̀ wa ẹ gbádùn wa ní ràgbájì gan àti ní rẹ̀gẹ̀dẹ̀ fín àbọ̀rọ̀ àbọ̀yọ̀ bàbá ẹ ṣe bàbá bọ̀yọ̀bọ̀ ṣiṣẹ́ mo dúpẹ́ bàbá gbogbo àtọ́. Bàbá ṣe lè bá mi dárúkọ yín fún àwọn tí wọ́n ń wò wá lé. Èmi ni Ògúnwándé Abímbọ́lá. Ògúnwándé Abímbọ́lá. Ẹ ṣeun bàbá mo mọ̀ pé nílẹ̀ káàrọ̀ òjìrè wa tó ṣe bí òwe ẹ̀yin àgbàlagbà ẹ ní ilé láàwò ká tó sọmọ lórúkọ bá mi ṣe lè bá mi ṣe ìtúpalẹ̀ àwọn orúkọ yẹn. Ṣe rí Ògúnwándé ìtumọ̀ rẹ̀ ni pé Ògún tó jẹ́ òòṣà inú ilé tiwa ní láti ìrandíran ó wá ọmọ yìí ó wá ó sì ti dé báyìí ló jẹ́ Ògúnwándé. Abímbọ́lá yẹn Ọ̀ṣun ní jẹ́ bẹ́ẹ̀. Orúkọ tí gbogbo ayé mọ bàbá mi sí ní ìrókò Abímbọ́lá orúkọ kejì rẹ̀ ni nítorí pé ọlọ́ṣun ni
ìyá bàbá mi. Gba mo bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìrókò ni a fi rẹ́gísítà mi. Ògúnwándé ìrókò. Ṣùgbọ́n gba máa wà secondary school mo rántí má bí form 1 tàbí form 2. Bí mo ti jókòó lóko wá. Ìyá mi wá pé bàbá mi pé Abímbọ́lá ó ń kì í. Ọ̀pọ̀ èèyàn ò mọ̀ pé orúkọ yẹn lórúkọ wọn. Wá bi màmá pé ṣé bàbá mi náà ló jẹ́ Abímbọ́lá? Orúkọ tí ìyá rẹ̀ máa ń pè nù. Mo ní ìrókò yẹn bó ṣe dáa tó ẹ fẹ́ kí Abímbọ́lá yìí ó parẹ́ torí orúkọ Ọ̀ṣun ni. Ọlọ́mọ Abímbọ́lá ní orúkọ tá a pọ̀ Ọ̀ṣun. Ọlọ́mọ ìyàn gidigbi lórúkọ àpòkè. Tó túmọ̀ sí pé àwọn tó bá ń jẹ́ Abímbọ́lá kán ti mọ̀ wípé orúkọ Ọ̀ṣun làwọn jẹ́. Ọlọ́mọ Abímbọ́lá lórúkọ tá a pọ̀ Ọ̀ṣun. Ó dà bàbá, mo tún gbọ́ tẹ́ sọ ìrókò. Àwa náà ti máa ń gbórúkọ yẹn tipẹ́tipẹ́. Ó dẹ̀ máa jẹ́ ohun ìyàlẹ́nu fún mi pé ìrókò yìí yóò ní ìtumọ̀ kan tí. Ìgbà tí Ògúnfẹ́mi ìyá bàbá mi tí ó ń bí àbíkú wọ́n á lọ ọ̀dáfá wọ́n á sọ fún ọ pé ọ̀dọ̀ igi ìrókò lọmọ rẹ̀ wà kó lọ tọrọ ọmọ lọ́dọ̀ ìrókò. Bàbá ṣe bẹ́ẹ̀ ni bàbá fi bí bàbá mi. Wọ́n fi ń sọ ló fi ń jẹ́ ìrókò. Ọmọ tèmi àbíkán mi mo sọ òun náà ní ìrókò. Ẹ̀gbọ́n mi tó ti lọ síbi tí Àgbàre Ògúndíyà òun ò tiẹ̀ pa ìrókò yẹn dà. Ògúndíyà ìrókò. Wọ́n ti sí lọ sí Mògún ayé. Wọ́n bẹ ní Mògún ọ̀run. Ẹran ni wọ́n yan kúlú máa kí. Elédùmarè ó sì gbé pọ̀ ìbúpò lójú wọn. Bá mi ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ó múnú mi dùn torí àgbà náà lẹ ní ọ̀rọ̀ ní má tọ̀rọ̀ lọ́fà. Wọ́n ti kwẹ́sàn àtọ̀húnrìn wá bá wa. Ìkéde ti délé ayé àṣà ti dàpọ̀ mọ́ tó ṣe bí òwe. Wọ́n máa ń sọ wípé àwọn òrìṣà wa òfúnnilẹ́dì ẹ̀sìn gbòdìdí ẹni lọ́wọ́ ẹni ni. Nínú ọ̀rọ̀ tẹ́ dẹ̀ sọ jẹ́ kí n mọ̀ wípé nígbà tí wọn ò tètè rọ́mọ bí wọ́n tọrọ ọmọ lọ́dọ̀ ìrókò dẹ̀ fún wọn lọ́mọ. Ṣé ìrókò wa gba nǹkan míì padà ni? Rárá, òòṣà ni igi tó jẹ́ òòṣà tí Yorùbá ń sìn wọ́n tayọ 40. Bóyá òòṣà Ifá ṣe wà, t'Ọ̀ṣun wà, t'Ọya wà, bẹ́ẹ̀ ni àwọn igi wọ̀nyẹn náà òòṣà ni wọ́n. Òkè òòṣà ní gbogbo òkè. Odò òòṣà ní gbogbo odò. Ilẹ̀ Yorùbá òòṣà ní gbogbo t'Ọlọ́run dá síbẹ̀. Àwọn òòṣà wa yìí dẹ̀ ṣe olóore fi kan gbà kan. Rárá nítorí pé ní Ilé-Ifẹ̀ ni wọ́n rọ̀ sí látòde ọ̀run. Àwọn ni wọ́n dá àwa èèyàn. Òòṣà ló dá gbogbo wa. Ní Ifẹ̀ fi jẹ́ ibi ìlú mímọ́ gidigidi bíi Jerusalem, bíi Mẹ́kà. Ọ̀kọ̀ọ̀kan yé wa ní àwa Yorùbá. Nígbà wọ́n ti dà wá lédèrú. Nígbà tó ti di pé wọ́n mú wa lẹ́rú. Àwa ni wọ́n fẹ́ mú lẹ́rú jùlọ nínú èèyàn dúdú tí wọ́n mú lẹ́rú. Kàntàkàntà ti dé bá wa. Òdodo àtìgbà náà
kò tí ì tán lára wa ni ò jẹ́ á mọ̀ pé àwa gan-an ni original èèyàn ibi tí wọ́n ti dá tí Ọlọ́run tó ti rán àwọn òòṣà wá tí wọ́n fi dá ilẹ̀ tiwa náà ní Ilé-Ifẹ̀. àwa gangan l'original èèyàn. àwa ni kábíyèsí Olúfẹ̀ Ọọ̀ni àwa ni original gbogbo èèyàn bẹ́ẹ̀ láyé àwa ni Ọlọ́run kọ́ dá. ẹ ṣe bàbá mi wọ́n ní ká má fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ẹ wo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ wò wá lé ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ ṣalábàápàdé channel yìí lónìí ẹ máa bá a subscribe sí ibẹ̀ ẹ ṣeun. bá mi mo mọ̀ wípé àgbà olóṣèlú ni yín wọ́n ní ẹ mẹ́ran kò náà yàn kan èyí ó kàn yẹn kú yẹn ni. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé báwo lẹ ṣe lè pa òṣèlú ifá àti iṣẹ́ ọ̀jọ̀gbọ́n bó lẹ ṣe lè dá gbogbo ẹ̀ papọ̀ tí kankan ò sì dira wọn lọ́wọ́. torí tó ṣèlú àyàbá ni lẹ́gbẹ̀ẹ́ kan nígbà tí Awólọ́wọ̀ tó dá ẹgbẹ́ Action Group ẹgbẹ́ Afẹ́nifẹ́re sílẹ̀ wọ́n á gbé ẹgbẹ́ yẹn wá sọ́yọ́ pé kí gbogbo èèyàn máa fọwọ́ sí i wọ́n á wà ní ọ̀dọ̀ Elépé Ìṣẹ̀kẹ̀ ìgbà náà Elépé Àkàndé kọ́lọ́run fọ̀run kẹ́ wọn. gbogbo àwọn bíi baálẹ̀ tó wà ní Òkè Ọ̀yọ́ ní ọ̀dọ̀ Elépé Àkàndé ni wọ́n ti máa ṣèpàdé. wọ́n wá sọ àwọn dẹ́gbẹ́ sílẹ̀ ó gbogbo èèyàn kọ́ máa ṣe ẹgbẹ́ òṣèlú ni làwọn máa fi dìbò làwọn fi ṣe nǹkan dáadáa fún ilẹ̀ Yorùbá. gbogbo Elépé Àkàndé ló mú nọ́mbà kan gbogbo abálẹ̀ náà mú nọ́mbà wọn á fèmí náà nọ́mbà. láti gbà ni mo ti ń ṣe ẹgbẹ́ Action Group mo ti ń ṣe òṣèlú mo wà ní secondary school gbà. gbogbo ìbò tí a máa dì gbogbo 1950s to the 60s èmi náà jẹ́ ọ̀kan náà lọ́yọ̀ọ́ mo máa ń ṣàdarí ìdìbò ṣe ìrànlọ́wọ́ fún ẹgbẹ́ wa láti wọlé. mo di ọdún 1964 ní abáyàn mi gẹ́gẹ́ bí ẹni tí ó díje ìbò Western Region tí wọ́n àbí 64 náà ni àbí 65 wọ́n rántí mọ́. tó mo rò pé 64 ní ti federal ni wọ́n yàn ní Ọ̀yọ́ ní ilé Balógun Ọ̀jẹ̀wùmí ní Ṣẹ̀kẹ̀ láti máa ṣèpàdé. bàbá múra pa á lọ dìbò nǹkan kan ní àwa ní ẹgbẹ́ Action Group tí Dr. Azikiwe tó ń ṣe aládarí rẹ̀ àti ẹgbẹ́ tiwa ẹgbẹ́ Action Group tó jẹ́ ẹgbẹ́ Awólọ́wọ̀ wọ́n ti parapọ̀ sójú kan wọ́n pèrè àwọn ní ọ̀gá. ibi tí ẹnìkan tí Action Group bá ní candidate sí kò yẹ kí NCNC ò ní candidate síbẹ̀. bí tí NCNC bá ní wọ́n ṣàjọ jókòó wọ́n jọ wá wò pé kí wọ́n fi àyè lẹ̀ fúnra wọn. wọ́n wá gbé àyè bí tèmi ẹ̀ bá gbé dìbò lọ́yọ̀ọ́ wọ́n gbé fún NCNC. àṣé iṣẹ́ Ọlọ́run náà ni. ìgbà yẹn mo wà ní Yunifásitì Ìbàdàn bẹ́ẹ̀ mo gbé ń ṣiṣẹ́ ní Institute of African Studies. ó dùn mí lọ́dá báyìí pé tí wọ́n fẹ́ náà kò ṣe nǹkan kan wọ́n wá lọ yan ẹlòmíín tó ń jẹ́ ọmọ ẹgbẹ́ NCNC ló dìbò yẹn. sọ pé bóyá wọ́n dàrú ni. wọ́n dàrú ni tí ò tẹ̀ nítumọ̀ kankan tí gbogbo ẹ̀ gbòdìyàn yẹn pọ̀
tó ìwé wa fi lọ sí Amẹ́ríkà sẹ́wọ̀n pé kọ̀pẹ́ rẹ̀ làwọn sọ́jà gbàjọba 1966 ibi tí Yorùbá ti wọ̀rú ẹ̀nu. wọ́n ti fèrú gbàbùkún. àwọn onírìnàjò ní ẹ̀yin ọmọ wípé ẹkún mọ wọ̀rú ẹ̀ lọ́mọ tuntun tó ń sun láti gbà láti wọ̀rú ẹ̀ tí gbogbo nǹkan ti dàrú. mi ń bá iṣẹ́ akadá mi lọ títí tó fi di pé wọ́n tó á padà ṣe tájọba sọ́jà láwọn ó gbéjọba lé olóṣèlú lọ́wọ́. ẹ bá fi dìbò 1979 gbogbo ìgbà ẹni tí wọ́n ẹgbẹ́ tiwa Awólọ́wọ̀ wá yí wàá pe ẹgbẹ́ rẹ̀ ní Action Group mọ́ torí àwọn sọ́jà tó gbàjọ́ máa jèlò wọ́n ti fi òfin de gbogbo ẹgbẹ́ ti jèlò lọ́ á dá ẹgbẹ́ wọn arántí orúkọ ẹgbẹ́ wa yìí tí Awólọ́wọ̀ dálẹ̀ ní a fi dìbò nígbà náà títí tí gbogbo ẹni tó bá dìbò lọ́yọ̀ọ́ lókè àkéètàn bí ní ọ̀dọ̀ tèmi wọ́n mọ̀ mí sí ní kókó kan ní ẹgbẹ́ Awólọ́wọ̀ títí gbà mọ́ tí mo wá ti rìtáyà ní yunifásitì ní ọdún 1989 ó kù dẹ̀dẹ̀ tí rìtáyà àwọn ará Ọ̀yọ́ wá ń wá wọ́n lè gbé ọkọ̀ dáfó 3 wá wọ́n lè gbé 4 wá kí n dákun kí n dìbò torí ìbò ti 1992 àbí nǹkan àtàwọn olóṣèlú tó wá gbé sọ́jà tó gbé ìjọba fún olóṣèlú ẹlẹ́ẹ̀kejì wọ́n bá ní kí n dìbò fún gómìnà Ọ̀yọ́ state. fúnra wọn ni wọ́n ń fi ipò bẹ̀ yín. bẹ́ẹ̀ ni àwọn ará Ọ̀yọ́ ti wáyé. bàbá kí n tó máa dìbò wọn ní òdì. tẹ́tù ní òrí bẹ́ẹ̀ mọ́. èmi tí mo ti ṣe olórí nífẹ̀ẹ́ tí mo ṣe vice chancellor ẹlòmíín sọ pé ṣé wọ́n rí vice chancellor kan tí ń káàkiri pé ẹ dìbò fún mi. tó bá fi lọ ẹ̀gbọ́n mi Ògúndíyà ní tó gba gbogbo ayé wà ń bá ọjà ń bẹ̀ ọ́ pé wọ́n làwọn ń fẹ́ kó dìbò yìí tó o bá ṣe ní ìsìn àìmọ́ lọ́jọ́ iwájú o lè lọ́mọ kan tàbí ọmọ kó sọ pé òun fẹ́ dìbò wọn nígbà bàbá yín tí gómìnà kú sọ́lẹ̀ báyìí tán àti olùkọ́ ẹni kọ́ ọmọ gbé lọlé. gọ́vnà Ọ̀yọ́ state. kò sọ pé òun ò ṣe. mẹ́kọ̀ọ́ ẹ má ṣe ní dọ́mọ́nù. bàbá àgbà ànáwó èmi sì ní owó tẹ́lẹ̀ máa ń yáwó kí yàbá dìbò primary election yàbá dì òpin 1992 àbí nǹkan nìyẹn èmi mo sì wọlé ní primary. àlọ́ dìbò láti ka ìbò nìbàdàn gbogbo di àjẹ ní bàbá Adédìbò ọmọkọ́mọ tí fi kún rọrí ọlọ́fọ̀rọ̀ kẹ́ àṣẹ burúkú ṣe rere ni bàbá Adédìbò wá dédà wọ́n ní ilẹ̀ wọ́n ní ẹyọ 7,000 bẹ́ẹ̀ fi kún ti Kọ́lá Pọ̀ṣọ́lá tó jókòó yìí. wọ́n ní kí wọ́n yọ 7,000 lọ́wọ́ olóòrùn ẹ̀rọ Kọ́lá Pọ̀ṣọ́lá dúró tó ń bá mọ̀ pé
tó léèyàn lẹ́yìn ìbá ò bá sọ pé ọmọ ṣe bàbá ọ̀rá kúkú wálé ní gbogbo ará Ọ̀yọ́ gbogbo bí ṣe fẹ́ dé ṣẹ̀kẹ̀dé ìyẹ̀ ò níye mọ́ ni à ń sunkún mọ́ kí lẹ́ wà ń sunkún fún. Ẹ wo iye ọdún bí odidi ọdún kan tí mo fi ń kó yín tá a bá ń lọ ṣe kàmpé 100 ọkọ̀ àmọ́ tẹ̀lé wa bí a lọ Ìbàdàn gbogbo ọlọ́kọ̀ tí ń bẹ lọ́yọ̀ọ́ ẹ̀ àti dáfó ni àti ọkọ̀ ẹlẹ́rù ni kò sí ọ̀kan kan tó ṣiṣẹ́ wọn ni wọ́n tẹ̀lé wa dé. Ọkọ̀ tá a gbé lọ Ìbàdàn tá a yọ 100 ẹnìkan ò kú. Gbogbo ọmọ tára pé ni tó bá kó lọ gbalẹ̀ tí gbogbo ẹ̀ náà ní kó bọ̀. Kò sí ọ̀rọ̀ owó iṣẹ́ kún tó làbá ọ̀rá kúkú làwọn bá dìbò sọ làbá wọlé tó wọ́n á máa wá sọ́dọ̀ mi lálẹ́ alẹ́ wípé bàbá ẹ dákun. Gọ́vnà yẹn máa wá sọ́dọ̀ yín. Ẹ dákun ẹ jẹ́ àjọṣe gbọ́dọ̀ kí ápù tí ń ṣe ń bẹ̀. Ṣé kọmíṣánná ni wọ́n ti rí vice chancellor kan tí ń ṣe kọmíṣánná oníbòsè adviser òun ò lè dá kínní yìí ṣe nǹkan kan sáà ń bẹ̀ mí. Bá tún pé àwọn Ọ̀yọ́ wọ́ọ̀dù 13 la nígbà níbi ilé orí òkè tí ń bẹ níwájú ìta mi bẹ̀. Wọ́n bá ní ẹ gba adviser tó lóun fún yín yìí lọ́wọ́ ẹ lò láǹfààní kan tẹ́sí fún ará Ọ̀yọ́ ń bẹ̀. Mo bá tún gbà kó tó èmi nìkan dé èmi ó ti jí láàárọ̀ kùtù mo ní wọ́n fún mi lẹ́ẹ̀kan ní Agodi òun lé ọ̀rí jàgbàjàgbà báyìí mo lé mi ò lè sún ààrẹ ó ń lọ ń bọ̀ gbọ̀ wá tó bí oṣù kẹrin abẹ́ karùn-ún òdìjọ́ kan ni bàbá Adédìbú tá à ń wí náà. Tí wọ́n yọ́nú bo yín. Ìwé pé àṣebùkù ṣe rere ni ó ní Wándé náà ní àbúrò mi náà ó lóun fẹ́ wá kí ọlọ́yọ̀ múlẹ̀ rẹ̀ bàbá ẹ má wá o wọn ò tó yín gbà lálejò tọ́ba láàárọ̀ ọ̀la láago 6 ló ti dé Màlété lọ́dọ̀ mi o ló kò burú. Mo bá débẹ̀ mo bá gbogbo Ìbàdàn tó jókòó lọ gbà ó láṣẹ ń kílẹ̀ fi ṣẹ̀mí ó bá a mọ̀ pé ó léèyàn lẹ́yìn tó báyìí tó ń bá sọ fún orúkọ ọmọ dìbò ní àṣeyàn gidi tó ń bẹ láyé báyìí lòun á rí ọjọ́ kan ìwọ Kọ́lápọ̀ Ṣọlá tó jókòó yìí ẹ wá ń lọ Ìlọrin ẹni ẹ wá jọ wọ ọkọ̀ kan náà lórí tẹjọ rẹ́rìn tẹjọ ṣe gbogbo ẹ̀ ó ní dáríjì àwọn mo lè kéré ẹ̀ sí mí ní nǹkan kan ṣẹ̀ṣẹ̀ máa dáríjì yìí lọ́wọ́ fa kíni dúró bíi tébù tó wà wájú rẹ̀ bá mú kíni kan jà níwò fọ́ọ̀mù ti sẹ́nítọ̀ ni ó mo ti sanwó rẹ̀. Bàbá Adédìbú láwọn ti sanwó fọ́ọ̀mù yẹn. Adédìbú ní 30,000 ni olùdó dá padà fún mi o ìwọ ló ṣe senate president ẹ̀yin Ìbàdàn bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ wọ́n ní bẹ́ẹ̀ ni mo ní bàbá èmi ò sí òṣèlú mọ́ ẹ̀kíní kẹ́bẹ̀ ẹ̀kejì kẹ́bẹ̀ mo ò ṣe mọ́ ó ní Wándé sọ́mọ ọkọ̀ṣẹ́ ni èmi lẹ́gbọ́n rẹ̀ ọmọ pé Ọ̀yọ́ ni mo ti fẹ́ tẹ̀ mẹ́rin lọ́bàdàn náà ni olórin Kwara ṣe mo ti gbàgbé ọkọ rẹ̀ ṣé kì í sọdọ̀ láyé rẹ̀ mọ́. odò láyé ló sọ wípé Adédìbú rè Ìbàdàn ọ̀kadì ẹ̀bọ̀ wálé bí ọmọ ṣe ńlá kò jí ọ̀rá
bẹ́ẹ̀ ládé ò sì jábọ́ lójú Olódùmarè Àgbákò ládé ládé ṣe. ọmọ akọ́ṣẹ́ wọn lọ́dà kíní kan wà ní bàbá ṣé àní tó máa bá kíní yìí lọ lọ́wọ́ adáàrin kan lọ́ọ́ bá pé kò tún rọ́ ọmọ Ìbàdàn kan tí ó ṣe ó ní ilẹ̀ ń gbọ́ yìí gbogbo Ìbàdàn ilẹ̀ ń gbọ́ yìí tẹ́nìkan bá dìde pé wọ́n bá Wándé àbúrò ní Wándé Báńjànú kan ní àmọ́ tiẹ̀ tó wọ́n bá tún làwọn akẹ́sẹ̀ sí ìyí ńlá làbá tẹ̀ pé bó tilẹ̀ jẹ́ pé ẹgbẹ́ tiwa ọyàn mi sọ pé ẹgbẹ́ kejì tó ń bẹ bẹ́ẹ̀ ni. aláti máa ṣe campaign káàkiri a campaign ló sọ pé ní Senate local government 4 Ìbàdàn ní senatorial district tí anẹ́tẹ̀mí ò fi díje local government Ìbàdàn 4 bẹ́ẹ̀ fún tọ̀yọ́ àtàfijó àti bóyá ìṣẹ́ náà bẹ́ẹ̀ ọ̀ràn tí mọ́ àwa campaign káàkiri àdìjọ́ tí bí tí wọ́n á lọ ni àdìjọ́ tí ń campaign tọ̀yọ́ wọ́ọ̀dù 13 bàbá dé àyìn wọ́ọ̀dù kan mo sì dájọ́ fún gbogbo wọn àlèmíyàn 3 àwọn èèyàn dà. àwọn èèyàn wa dà bàbá dé mi àlìbáyé báyàn 5 iye ọmọ yé mi àwa lọ sí wọ́ọ̀dù 1 wọ́ọ̀dù 1 ní ọ̀ràn tí mo lágùn kúnkún àti bẹ́ẹ̀ ni òbítíbitì èèyàn lọ yàn wá ariwo ìlú ijó gbogbo ẹ̀ wọ́n ní kì í sọ̀rọ̀ pé ọ wọlé àbọ̀ wọlé léléyìí bọ̀ jẹ́ pé tọ̀yọ́ ni gbogbo ẹ̀yin ará Ọ̀yọ́ ṣe ń gbọ́ ẹni tó lè bí àwọn nú ni kí ẹni tí ẹgbẹ́ kejì fà kalẹ̀ kó gba ẹyọ ọ̀bù kan gbogbo Ọ̀yọ́ àwọn ẹni tó bá dìbò ẹyọ kan tí èsì pé Wándé wọ́n dì fún àwọn ọ̀wà kan ó lè dá jáde lọ́yọ̀ sọ pé gbogbo Ọ̀yọ́ pátá gbogbo tí wọ́n ti dìbò ẹni tí ó dìbò tájọ dìbò nú ẹgbẹ́ kejì òfò bí ọ̀nà ogójì ìjọba ẹ lọ sí Senate àlọ́dún kan bẹ́ẹ̀ bábàṣà ò tó ṣe wá báṣabàṣà bàbá ìpadà wálé ṣùgbọ́n gbogbo tá a bá ṣe lónìí nǹkan ọ̀rọ̀ tán ni ó dà lọ́la. ìtàn lọ́la wọ́n dáàrin kan tá a gbà ṣe dé Senate báyìí ọjọ́ tí ó kù bí ọjọ́ mélòó tí wọ́n búra fún wa wọ́n sì ti yan ẹni wọ́n ní ká lọ ṣèpàdé lábẹ́nú àwa South West ipò tí wọ́n pín fún wa ní Senate ní Senate majority leader pé ká yan ẹni tó bá wù wá a sì ti yan ẹnìkan bá tó dìde pé òun ọgbà bá tún bóyá dì ní kí a wá lè yí níjọ́ ọwọ́ akọ̀ọ̀la tí wọ́n búra fún àtàwa Senate àtàwa House gbogbo á lọ pé sílé ẹgbẹ́ ẹlẹ́sìn ní ẹgbẹ́ tiwa ẹgbẹ́ SDP l'Abuja wọ́n ní báwọn bó ṣe yẹ ká ṣe nu àwọn fẹ́ mọ̀ pé ẹni tí zone kọ̀ọ̀kan wọ́n pín Nàìjíríà sí zone 6 wọ́n pín Senate president fún Middle Belt wọ́n pín Senate majority leader fún West
àwa là bá ṣe senate president ṣùgbọ́n torí pé Abíọ́lá tóun náà fẹ́ jẹ president tí a sì ti zoom rẹ̀ fún ọ̀dọ̀ wa àwa nìkan a lè ṣe president ká tún ṣe president gbogbo Nàìjíríà ká tún á ṣe senate president tó tàbá lọ jókòó ní ilé ẹgbẹ́ wọ́n fi gómìnà Eze Ìfẹ́ ti Anambra State wọ́n fi ṣàlága gbogbo gómìnà náà wà bẹ́ẹ̀ gbogbo house náà wà bẹ́ẹ̀. Bàbá ní ẹ̀yin central zone north central zone ta lẹ rí fún ipò senate president wọ́n ní Ìyọ̀chí Ayù Onda Ojoko wọn pàtẹ́wọ́ fún ní o Ayù la fi ṣe senate president. Tí ẹgbẹ́ kejì tí wọ́n bá sọ pé tí wọ́n wà ń lọ́lúrù yìí dàárọ̀ ọ̀la pé kí àwa sẹ́nétọ̀ ká dìbò fún ẹlòmíì ẹ má mú ẹlòmíì ẹ tá mọ̀ mú ni o. Wọ́n bá ní ẹ̀yin south west ká lẹ mú ní senate majority leader ẹnìkíní dìde kù ní ẹnìkejì náà dìde kù ní Ọbaṣá ṣe á di méjì ní Ọbaṣá bẹ̀rẹ̀ sí fà ẹni tí wọ́n mú ó fi ìbò ẹyọ kan gbé ẹnìkejì nígbà tí wọ́n fi dìbò òun ò sí lé òun ò sí bí ìpàdé yẹn wọ́n sá ọlọ́dún ọmọ lura wọn bí wákàtí kan méjì ẹnu ẹ̀ láwà ti south west nìkan làwọn ẹgbẹ́ bá ní inú yàrá tí ń bẹ lọ́ọ̀kan ẹ̀yin south west ẹ lọ yanjú ọ̀rọ̀ yìí pẹ̀lú àwọn gómìnà mẹ́rin ní south west ní gómìnà Ogun state nàbà fi ṣàlága bàbá tó á dókòó ń bẹ bí wákàtí méjì bóyá tẹ ń gbáriwo à ń gbọ́ tẹ ń lulẹ̀kùn gbàgbà kí mo wá dé yìí wọ̀ lọ mo tẹ ẹ̀kọ́ fẹ́ bínú lọ bọ́ ó di bí aago méjì àmẹ́ta òru ní abáde wọ́n ní ẹ̀yin south west ṣé kò sẹ́lòmíì ni. yàtọ̀ fún àwọn méjèèjì yìí. tí wọ́n bẹ̀ wọ́n tí wọ́n fi owó kan gbé wọ́n ti fowó kan bó bá ṣe ìdajì owó kan wọ́n ti fi gbé ọ kí ló tó ń dà fún olóhùn ọgbà òun ti lọ fìdí múlẹ̀ lọ́dọ̀ àwọn sẹ́nétọ̀ bòmíì káàkiri. Ìwọ tí ó sì jẹ́ tó jẹ́ pé owó kan ló fi gbé ẹnìkejì wọ́n ṣe àgbà fún un jẹ́ ọmọ àmọ́ ọ̀sárì ṣe mọ́ ẹ fáwọn lẹ́lòmíì wọ́n bá ní ṣé bàbá ló jókòó kalẹ̀ Pọ́fẹ́sọ̀ Abímbọ́lá gbogbo àbánáwọ́ rírù ní rù mí lọ sí iwájú gómìnà ẹsẹ̀ ìfẹ́ pé ní táwọn fẹ́ ni mélòó la fẹ́ sọ ní àkókò àwọ̀ lọ nítorí owó 5,000 ní ìjọba Babangida ní kí wọ́n máa fún wa fún sẹ́nétọ̀ lóṣù wọ́n sì fi wá sí Hilton Hotel ti Àbújá àgbà náà ló tóbi jù lọ gbogbo kò sí orílẹ̀-èdè kan tí Hilton Hotel ò sí láyé tí wa ló tóbi jù wọ́n fẹ́ lòmíì ní pálọ̀ tó ju bí tá a gbé jókòó lọ tó tún ní yàrá ibi tí a ń fún èmi ṣe rí gbogbo lé tí ọba sí partition pé yàrá pálọ̀ ń bẹ pálọ̀ mi ju gbogbo bí lọ wọ́n tún á fún mi bí yàrá méjì ní bí mẹ́ta ní ti ìrántí mọ́ tí a tún fún mi àwọn ò gba nǹkan kan jù bá lọ wọ́n àwọn sẹ́nétọ̀ yòókù àwọn sẹ́yìn kínní kan
senate majority leader ó yẹ kẹ́ mú kinní lọ sí senate ká lọ sọyè tá a máa gbà fúnra ara wa jẹun fún àìná ó tó wọkọ̀ lọ constituency wa nígbà náà 2,500 láwọ ọkọ̀ Àbújá sí Èkó náà lẹ 2,500 náírà náà làbọ̀ bẹ́ẹ̀ náà Port Harcourt àlọ́ àbọ̀ ẹ̀yẹ ti dá wọn fún wa lóúnjẹ béèyàn bá bíyàwó èèyàn tó bá kọ́mọ 4, 5, 6 wá ọ̀rẹ́ kan bá wà aráàlú bá wà ẹ bá jogún èèyàn ẹ jẹun ẹ kàn sáyìn lásán kò ẹ mú àwọn ọgbà kankan ní sẹ́nẹ̀tì tá a lọ odidi ọdún kan Àbàṣà tó lé wa wálé Àbàṣà wa lé wa wálé máa ronú máa dáfá sí kí ni tí mo lè máa ṣe mo ti rìtáyà kó nífẹ̀ẹ́ ọkọ̀ méjì tí mo ní bá a ṣe kàmpé méjì ti dàyà délẹ̀ wájú ilé mbẹ̀ Ifá ní ibi nǹkan àbílẹ̀ lọ́dọ̀ bàbá Adébáyọ̀ Olúwo Ṣẹ̀kẹ̀ Aláòdé ọjẹ́mọ̀ rẹ̀ ni mo ń kọ́ dàpọ̀ fún ó ní nǹkan àbílẹ̀ ní ọmọ lọ ṣe náà mo wá yà síbi nǹkan kan mímọ́ ọ̀sẹ̀sẹ̀ wá gbé fálárugẹ ju tàtẹ̀yẹ wá lọ gbogbo àmọ́ wà nífẹ̀ẹ́ náà bá jáde báyìí ìlẹ̀kẹ̀ tí wọ́n fi mí jẹ àwíṣẹ àgbáyé tí mo wọ̀ níjọ́ tí ọba ń ṣe ni wọ́n wọ̀ ìlẹ̀kẹ̀ táwọn ọba ìlẹ̀kẹ̀ bàtà lẹ̀kẹ̀ ìlẹ̀kẹ̀ sín ni wọ́n wọ̀ ó sì mú ìrọ̀kẹ́ lọ́wọ́ kíbi tí mo bá ń lọ nífẹ̀ẹ́ fún ọdún 7 mo sọ lórí níbẹ̀ ọ̀tẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀wọ́ àwọn ò dúró fún ká máa jí owó ẹnìkan òsì ń tọ́kàn èmi ẹnìkan ò lè fẹ̀sùn kankan kàn mí tó bọ́yá ẹgbà náà wọ́n ń ṣe contract kan wọ́n dán wò pé bàbá kinní kan èlò lẹ́gbà mo ní ẹ fẹ́ bówó kọ́ tèmi jẹ́ nù kẹ́ lè máa rí sọ pé 10 million láfún kí ni 10 million yín jẹ́ jámọ́ èmi ò gba owó kankan lọ́wọ́ ọmọ ẹnì kankan lé ayé ẹnìkan tiẹ̀ jẹ́ tí wọ́n gbé contract bèbè rere fún gbà mo fi wà ńbẹ̀ nífẹ̀ẹ́ gbà tó ti mọ̀ pé ń gba rìbá lọ́wọ́ kó tó lò wá bí 12 ó jẹ́ àkókò kérésì àwọn gbàgbọ́ sẹ́mi pé àwọn máa ń jẹ tòlótòló táwọn ti gbà wọn mọ̀ pé igun ti lé nù igun lé ní tòlótòló igun lé ní tòlótòló èmi jẹ adìẹ èmi jẹ tòlótòló èmi jẹ gbìn èmi jẹ ẹran ìtọ́kàn mi mi tó jẹkújẹ mo sì lé tí a fi kó wa nígbà náà àwọn kúkú àgbáwo wọ́n ti gbé tòlótò wá pọ̀ gan-an ó tó bí 10 káwá lólú ẹ̀ wọ́n bá fi káàdì hàn mo ní ẹ bá ń pè wá kó tòlótòló rẹ̀ èmi ìṣó jẹkújẹ èmi ìjẹgún èyí sì jẹ tòlótòló ọdún kérésì lókù dẹ̀dẹ̀ ló fi kó wá tẹ́ máa fi ṣàlejò mo ní alẹ́ mi jẹ́ wá kó ẹrù rẹ kó agárá rẹ kó máa lọ ẹgbẹ́ aṣákojú náà bẹ́ẹ̀. bá mi gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ yìí inú mi dùn gan ṣùgbọ́n ṣáwọn olóṣèlú gbà yín ò mọ̀ pé ẹ kì í ṣe mùsùlùmí bẹ́ẹ̀ ni ẹ kì í ṣe kìrìsìtẹ́nì ni tí wọ́n fi tẹ̀lé yín. kí ló kàn mí pẹ̀lú bóyá ẹgbẹ́ ẹ̀sìn kan tí bọ́mọ Yorùbá náà gbogbo wa èèyàn kájú ẹ̀ ní ẹni bá kájú ẹ̀ tó bá so onígbàgbọ́ onímọ̀lẹ́ ó dìbò fún bá ṣe ẹlẹ́sìn ìbílẹ̀ ẹlẹ́sìn onígbàgbọ́ onímọ̀lẹ́ ó dìbò fún náà
kò sí ní tọ́kàn àwa pẹ̀lú yẹn kò sẹ́sìn tí ò dáa àwọn èmi ò mẹ̀sìn tí ò dáa ó lè wà ó mi ò dá mọ̀ àti gbàgbọ́ ni àti gbàlẹ́ ẹni bá gbé ẹ̀sìn ń dí àwa bí iṣẹ́ ó jẹ́ bí ẹ̀sìn gúrú ìbẹ̀ ń bàdàn ó kó òun àtọlọ́run. ẹ ṣe bá mi mo dúpẹ́ tí n bá ní kí n wò ó yóò ti lé ní ọdún bíi 17 tí mo ti mọ láǹfààní torí tá a bá wá tẹ fá jókòó ní lẹ́lẹ́mìí bíi báyìí ẹ mọ̀ kí fá ṣùgbọ́n láti gbà ẹ dòní bẹ́ẹ̀ ṣe wà láti gbà náà lè ṣe tún wá dòní bàbá ṣe lè sọ àṣírí ẹwà yín fún wa. kò láṣìírí kankan àánú Ọlọ́run ni àánú Ọlọ́run nínú odò kan báyìí ó ní àfikànjú jayé ọ̀kadún láyé àfikànjú jayé ọ̀kadún láyé ajẹ́ wàràwàrà ajẹ́ wàràwàrà èyí tí í ṣe ológun wọn èé dọ̀la èyí tí í ṣe ológun wọn èé dọ̀la adúá fún jẹ́ẹ́jẹ́ adúá fún jẹ́ẹ́jẹ́ tí lọ lè tọrọ oògùn ogbó lọ́wọ́ Olódùmarè tí lọ rèé tọrọ oògùn ogbó lọ́wọ́ Elédùmarè ó ní ká jayé jẹ́jẹ́ nílò oògùn ogbó ológun ká hùwà pẹ̀lẹ́ lóògùn àtọ́ ológun ká jayé jẹ́jẹ́ lóògùn ogbó ológun ká hùwà pẹ̀lẹ́ lóògùn àtọ́ ológun. A sì tún máa níran o. Orúkọ yìí. Jẹ́ ń gbọ́ mi. Kàntàkàntà níran. Jàgbàjàgbà níran. Rédèrèdè níran. Ọ̀lẹ nìkan ni ò níran. Orúkọ yìí. Ìdí funfun kò níran. Àfihàn tó bá fi tiẹ̀ gbolẹ̀. Orúkọ yìí. Owó náà ò níran. Ṣùgbọ́n rárá tí ń ṣe jágbàjàgbà tí ń ṣe rédèrèdè tí ń ṣe kàntàkàntà a máa níran ogbó náà a máa níran náà lè yá àwa ni à ń kì ní agbó agbó má tí ò jẹ́ ọmọ agbó tán fún ewu sókèlè náà lè bàbá àwa ni à ń pè ní ará àjídèwe. Ẹ ṣe bàbá mo gbọ́rọ̀ kan rí táwọn èèyàn kan sọ wọ́n ní nígbà tẹ́ fi wà ní vice chancellor ní ọgbà fáfitì wọ́n ní táwọn akẹ́kọ̀ọ́ bá ń jà wọ́n ní tí bàbá ti rọra ju kinní kan sẹ́nu wọ́n mọ̀ wá mi ọ̀kẹ́ gbẹ̀tùgbẹ̀tù bàbá ń lò. Ọ̀ràn ìyàbá ju nǹkan sẹ́nu bá a so nǹkan mọ́dì bá a ta ṣe kọ̀ọ̀ràn ìwà ní kúkú gbogbo àwọn ọmọ ni a mọ̀ pé bàbá àwọn ló jókòó kalẹ̀ yìí. Bàbá àwọn ló jókòó ọwọ́ wọn ti wà lára òdùgbà téèyàn bá jẹ atari tàbí bá ń ṣaagùn wọ́n sì mọ̀ pé wọn ò gba nǹkan kan lọ́wọ́ ẹnìkan rí mèso jẹkújẹ bò wọn lọ́mọ bẹ́ẹ̀ ọwọ́ ọ̀pẹ níbẹ̀ lára mi. Ẹ ṣe bàbá ìbéèrè tí a máa fi kájí ẹ lẹ díẹ̀díẹ̀ bàbá ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí lórí ọ̀rọ̀ yíyan ọba wa láàfin àwọn kan ń pìtàn wípé ní àti ìṣẹ̀dálẹ̀ Ọ̀yọ́ Ifá kọ́ náà fi yan ọba Ifá kọ́ ni wọ́n fi yàn àwa mọ̀ wípé ọ̀rọ̀ òun ò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣe mọ̀ wọ́n fojú wà pé ọmọ eke ni wá báwo ṣe lè bá wa yànnà náà rọ. Àwọn oníwèé ìròyìn kan wá bí ní tẹlifíṣàn báyìí náà ní láìpẹ́ yìí àwọn ọmọ tí ọ̀rá mọ̀ tán ṣé bí ó lè àwa tá a bí wọn ṣé wọ́n sì wá bí wá lórúkọ yìí a sì wá sọ fún wọn mo wá fọ̀ lédè ìbò mo ní foolish boy tó bá sọ pé fákì ni mú èèyàn tí fi jọba láyé àtijọ́ kó mo wá dọ̀ mí kí n kọ́ lọ́gbọ́n
láyé àtijọ́ gbogbo ọba ní Ifá ní yàn wọ́n pẹ̀lú àwọn afọbajẹ ìlú nígbà wọn bá ti yẹ̀wò bá kú bí èèyàn 5, 3, 4 àtọ̀kan bọ́tọ̀ ẹyọ kan wọ́n dàfá sí ẹnìkan ìgoróyè kan láì jẹ́ pé Ifá ló mú débẹ̀ wọ́n á jọ jókòó báyìí àwọn afọbajẹ bá jẹ́ 3 bí wọ́n jẹ́ 4 bí wọ́n jẹ́ bíi 7 wọ́n ó jókòó wọ́n á pe babaláwo tí ó dàfá yọ á jókòó nínú gbogbo àwọn eléyìí ta ló dáa jù ta ni Ifá lè mú wà ní ọ̀wà àtọ́ka ó ní Ifá ìdálà mo fẹ́ sọ Ifá ní sọ́ba yóò ti rí lábìrán Ògúndíyà ọmọ akẹ́kùn ẹ̀yẹ ìrìnmọ̀jẹ́ Ògún ní sọ bí ìlú gbèsè wọn á gbé wọn Ifá ní aṣọ pé ẹni tó dáa ni bá a ṣe ní tilẹ̀ Yorùbá o bí ó ṣe jẹ́nu àìfowó ṣe àìfisàmọ̀rí ṣe àìfagbára ṣe bó ṣe jẹ́nu. ẹ ṣe bá mi Ifá ta ni wọ́n ń dá yìí ṣé ipò wo ni ike Ifá dídá ọ̀pẹ̀lẹ̀ dídá àti ẹ̀rìndínlógún ipò wo ló wà fún ọba. àtẹ̀rìndínlógún àtọ̀pẹ̀lẹ̀ o àti ike o mo sọ fún àwọn olóòṣà tí mo pèsè àwọn ọba mi sọ mo ní òòṣà táwọn wí náà bá ṣe Ògún nìkan ni ò ní ẹ̀rìndínlógún gbà kan rí òun náà sì ti bẹ̀rẹ̀ sí wọ́n ti ń dá ẹ̀rìndínlógún Ifá náà ní kì í ṣe pé torí ẹ̀ a fi gé ẹ̀rìndínlógún gàgé kúrú gbogbo tí a bá pé Èjì Ogbè kí ni jẹ́ bẹ́ẹ̀ Ifá ni Èjì Ogbè nìkan ni ó wà lọ́tún àtòsí tó ní àmì ọ̀tún àmì òsì nínú ẹ̀rìndínlógún yòókù wọ́n lè pé Èjìlá Ṣẹ́bọra wọ́n lè pé Òdí wọ́n lè pọ̀ Ọ̀kànràn kí ni jẹ́ bẹ́ẹ̀ inú Ifá náà ni tíjà bá ń bẹ bẹ́ẹ̀ ká parí ẹ̀ igbó kan náà lọ dẹ́ndẹ́ igbó kan náà ni gbogbo ọdẹ́ndẹ́ àwọn kan sọ pé kì í ṣe Ifá kí ni wàá jẹ́ kí ló kọ́ rẹ̀ èyí ò fi hàn kò sọ wípé babaláwo lọ̀gá àbí nǹkan kan o èdè àìyedè ẹrú kàtàkàtà tó dé nílùú Ọ̀yọ́ wẹ́n àwọn olóòṣà ní kinní kan oníbabaláwo ní kinní kan wọ́n mọ́ bàlújẹ́ fún ọmọ wa lórí olóòṣà oníbabaláwo gbà wá ti dáyé àwọn olùbí tí a ti ń jà rí o àwa lórí babaláwo lọ̀gá olóòṣà ọ̀jà ìdámọ̀ kankan olóòṣà kinní kan kí lọ́kàn wá ń bí yẹn èmi Ògúnwádé tí mo jókòó yìí gbogbo ọmọ tí wọn bá bí inú ilé òòṣà kìtàn yìí àwa ni à ń jẹ àṣìpàdé àṣìpàlọ́lá àṣìpàlóyè eléṣù ẹ̀yọ̀ àṣìpànímọ̀gún ọmọ orò tó ké nígbà gbogbo bàbá mi ẹ̀rìndínlógún ní máa dá èmi Ògúnwádé láti kékeré ló ti fi mí sọ́dọ̀ olúwo Akẹ́yìntàn fádà ìró kọlọ fọrùn kẹ bẹ́ẹ̀ mo ti kọ́kọ́ fá ọ̀kan kan náà ní gbogbo ẹ̀ ó ní ẹ má yá o lódòdó ẹ má yá o ìyá tó bá sọ lọ́bẹ̀ wù ló bí sòkò tó ẹ má yá o. ẹ ṣe bá mi. nìkan má torí tẹ́ jẹ kẹ bàlújẹ́ bá wa yàwó ò ní gbà àti babaláwo àti olóòṣà ọmọ tá a bá sọ fún
pé ẹ mọ́ dààmú tí ọ̀fẹ́ ń ṣe ọmọ náà lọ́rẹ́ àbí tí ń dán létí tí etí rẹ̀ ọmọ dán ẹ mọ́ bàdújẹ́ máa lórí torí tẹ́ jẹ mo fẹ́ pé gbogbo yín jọ àjọ dókòó bọ́n bàbá wa tí í ṣe táwọn àwa gan ní àwọn bàbá tọ́sẹ̀ wálé àṣèyídá wọn àjọ jẹun lórí eréwé aṣọ lérè mọ̀ afaṣọ iléèwé ìwé bóra. ẹ ṣe bá mi bàbá mo rí wípé bẹ́ẹ̀ ṣe jẹ́ alákadá tó ẹ ń ṣe oníyàwó kan bàbá bẹ́ẹ̀ ni kíní yẹn maintain tó dáwọ́ ọmọ ṣe ìyá ń sá fún ìyàwó púpọ̀. èèyàn mélòó ni ò níyàwó púpọ̀ gbogbo wọn tí wọn ń pera wọn bíṣọ̀bù bíṣọ̀bù ni o àmọ́ wọ́n tẹ̀lé ó lè fóun ò bímọ gbogbo ẹgbẹ́ tó jẹ́ bíṣọ̀bù tó jẹ́ fada òun ò gbọ́dọ̀ bímọ gbogbo ọmọ rẹ̀ sì mẹ́nu ṣọ́ọ̀bù túmọ̀ bíṣọ̀bù ní tó bá mọ̀ gbogbo ọmọ tó bá bí kò gbọ́dọ̀ fi hàn kí wọ́n wà ní ṣọ́ọ̀bù wọ́n bímọ pamọ́ ní ṣọ́ọ̀bù ní ètò bí pamọ́ síbi kan kí ni túmọ̀ yẹn béèyàn bá ṣe gbajúmọ̀ sí tọ́lọ́hun fún lọ́lá sí tó jẹ́ èèyàn pàtàkì sí láyé àtijọ́ náà gbogbo èèyàn kì í fífẹ́ bí méjì ẹlòmíì ò tiẹ̀ lè fẹ́ kan tí ò lówó dé ìfẹ́ ẹlòmíì ẹyọ kan tó fẹ́ kò ní pẹ́ tí ì sá lọ gbà tí bí bá pa á ní ilẹ̀ tiwa ilẹ̀ ti yọ èèyàn dúdú èèyàn a máa fẹ́ yàwó méjì a máa fẹ́ mẹ́ta a máa fẹ́ jù bẹ́ẹ̀ lọ tágbára rẹ̀ bá ká tágbára rẹ̀ bá ká èèyàn a máa ṣe bẹ́ẹ̀ nílùú èbó Amẹ́ríkà làwa wà bẹ́ẹ̀ náà ni ẹlòmíì pé ìyàwó kan wọ́n jọ máa káàkiri màìjíà kìnnì kan irọ́ ni yóò máa dọ́gbọ́n yóò jẹ ìwọ á nìtumọ̀ yẹ kí nìtumọ̀ ká máa lọ ká máa parọ́ fún ẹni. ká máa purọ́ fún ká mọ̀. ọ̀dà ẹ ṣe bàbá àgbà ò ní tán lórílẹ̀ ìbéèrè kan táwọn èèyàn tó fi ránṣẹ́ sí mi láti ilé àwọn kan sọ pé àwọn oníṣẹ̀ṣe wọn láàní ẹ̀sìn. àwọn tó rí wọn ò pé kí nìtumọ̀ ẹ̀sìn ṣé àwọn ẹnìkan ní aṣọ fáwọn pé àlẹ́sìn kí ni tí wọ́n ń bẹ̀ kí ni tí wọ́n ń bẹ̀ ìsọkúsọ ni wọ́n má dá ìjà gbòòrò lẹ̀ fáwa ilé ọmọ tìlú mi ò tìlú Ọ̀yọ́ yìí gbogbo àwọn onímọ̀lé pátá tí máa rẹ ìlú Ọ̀yọ́ ààrẹ mùsùlùmí ọmọ mi ní gbogbo wọn àti gbàgbọ́ àti mọ̀lé Ọlọ́run níjọ́ kankan bàjẹ́ lójú ti wa bá a sí bẹ́ẹ̀ mọ́ náà kò ní bàjẹ́ ọ̀pẹ́ ẹnìkan ọ̀lẹ́sìn kí lọ́kàn wọn pẹ̀lú ẹ̀ kí ni à ń pè lẹ́sìn ẹ̀sìn kò tẹ́lẹ̀ ọmọ mi tó bá máa mu táwọn Ìjẹ̀ṣà pè ní ọtí tó bá mu ọtí tán ọ̀fẹ́ mọ̀ sí wéréwéré lérú yẹ ẹlòmíràn ó lè ti yú ọtí tí wọ́n máa sọ kàtàkàtà lè túmọ̀ yẹn kì í sọ̀rọ̀ pàtàkì. wọ́n ní spirituality lásán ni à ń ṣe àní. kí ni jẹ́ sédè Yorùbá ní spirituality. agbára tẹ̀mí. ní jẹ́ spirituality wọ́n sọ túmọ̀ rẹ̀ ní lórí burúkú ọmọ tí máa sọ̀kún jẹ́jẹ́. tọ́ ẹ̀yin ará lé ẹ wo tábà ní ká máa sọ lọ àní parí rẹ̀ ẹ bá mi ṣèwúre fún àwọn ará lé pàápàá jùlọ fáyín kan bẹ táwọn èèyàn fẹ́ràn ìparí fáwọn tẹ̀tẹ̀rẹ̀ gún ọkùnrin ọ̀là fọlọ́kù. jẹ́ kí ìṣòro ní olóhùn ìjálá olóhùn ògùn. bóyá dàpẹ́ bá kí fáwọn náà ṣàwọn èèyàn fẹ́ràn fáwọn. ọ̀dà tó mo kí gbogbo ẹ̀yin èèyàn wa tẹ̀ ń gbọ́ wa o ṣe rí nǹkan ìbílẹ̀ wa ẹ má jẹ́ àgbàgbé
ẹ̀sìn ìmọ̀le bó ṣe níyì tó káàkiri ayé tí wọ́n bá ń lọ Mọ́kà 10 million èèyàn lè lọ bẹ̀. Mọ́kà nìkan lèmi ò dé, èmi dé Jerusalem tí ìjọba abẹ ló pè mí o, n ò lọ fún pilgrimage. Ìfẹ́ ló dáa, à ń dowó ara ẹni tó gẹ́. Ẹ dákun, ẹ má balẹ̀ Yorùbá gbọ́ torí ń tẹ́ jẹ sẹ́nu ti yín. Ẹ má bàjẹ́ àrùn mẹ́ta ìdọ̀bẹ̀ ẹnu. Ẹ̀wù ni ẹ̀sìn. Tí ọ̀yàn bá bí ọmọ tó kò wò tó jẹ́ onímọ̀le tó pé gbàgbọ́ lòun ṣe tó pa ni. Àbẹ̀wò kí ló fi ṣe tó pé tó wò ó ṣe dùn. Ẹ̀wù ni òòṣà tó bá sì gbé ni ńlá sìn. Ẹ gbàgbé ọ̀rọ̀ ká máa torí ìjìjà ẹ̀sìn nǹkan ò lẹ́sìn, àwa kan la lẹ́sìn, ìsọkúsọ ní gbogbo ẹ̀. Mo sọ fún ẹ̀yin ọmọ kéékèèké ní gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀ bá jẹ́ gbàgbọ́ ni ọ bá jẹ́ máa lè bá jẹ́ lẹ́sìn ìbílẹ̀ tó fẹ́ dá ìjà ẹ̀sìn nílẹ̀ Yorùbá, wọ́n bá ọmọ náà jà tí bá fojú kan. Ọ̀kan náà ni wá, ọmọ ìyá kan náà ni gbogbo wa, ọmọ bàbá kan náà. Ẹ jẹ́ ká ẹ̀gbọ́n bí ẹ ti tó máa lùlù dòdò kan ni. Wọ́n ní àárẹ̀ owó ni ẹ sá, àárẹ̀ owó ni ẹ sá. Ẹni tí ń sáré oògùn gùn ń tan ra ẹ jẹ́ o. Àárẹ̀ owó ni ẹ sá. Àní pòfo. Àṣẹ. Àní ròfo. Àṣẹ. Àní rìn líbo tí ò fo. Àṣẹ. Ifá tó ní kínkì. Orúkọ yìí. Ó ní pélégé mo lè hun sọ. Pélégé mo lè hun sọ. Kẹ̀kẹ̀kẹ̀ mo lè rẹ́rù. Kẹ̀kẹ̀kẹ̀ mo lè rẹ́rù. Mo ṣòwò. Mo ṣòwò. Mo jèrè. Mo jèrè. Ìtẹ́lẹ̀ díẹ̀ ní àwọ̀ bọ́ bá ti ṣe láró lójú sí. Ìtẹ́lẹ̀ díẹ̀ ní làwò bó bá ṣe láró lójú sí. Kẹ́ ẹ wá wò tẹ́lẹ̀ bí ìmí bó ti ń koná yanran yanran. Ṣé ẹ wá wò tẹ́lẹ̀ dì mí bí ṣe ń koná aró yanran yanran. Adúlá fún tẹ̀tẹ̀rẹ̀ gùn. Adúlá fún tẹ̀tẹ̀rẹ̀ gùn. Tí ń lọ lè é pọnmi ọ̀la fólókun. Tí ń lọ rèé pọnmi ọ̀la fólókun. Adúlá fún olókun ṣẹ̀dí adé. Adúlá fún olókun ṣẹ̀dí adé. Agbódò jọba. Agbódò jọba. Àjífìlùkì. Àjífìlùkì. Ó ní tẹ̀tẹ̀rẹ̀ gùn dé. Àwọn olókun tẹ̀tẹ̀rẹ̀ gùn dé o. Àwọn olókùnkù solókun dàjíkì. Tẹ̀tẹ̀rẹ̀ gùn dé. Àwọn olókun tẹ̀tẹ̀rẹ̀ gùn dé. Àwọn olókun solókun dàjíkì. Adúpẹ́. Ọlọ́run sọ wá dà lájìkí lọ́la o. Ọlọ́run sọ wá dà lájìkí lọ́la. Ọmọ tàbí ó yé o. Àní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ o. Ọmọ wa ìṣe wọn yóò ṣojú wa. Wọ́n daṣọ lábò wa. Gbogbo àgbò. Àtọ̀. Ábẹ̀rẹ̀ gìdóbì. Àtọmọ tí àìdá. Àní pòfo àní ròfo. Àní tẹ́. Ọ̀nà ò ní dí mọ́ wa o. Ayé ò ní bínú wa. Ọ̀nà ìdí má lápẹrẹ. Ayé ò ní bínú wa. Aṣọ funfun ìbínú òòṣà. Tó àbàrà ẹ̀sùn. Ẹ ṣé bàbá, ẹ ṣé mo dúpẹ́ o.
ẹ ǹlẹ́ dìde ẹ fi ọmọdé wọ̀n